and Alhaji Amore Anugba torí Ọlọ́run torí Ànábì ẹ má grant interview kankan mọ́ ẹ dẹ̀ má ṣe fídíò fáwọn àfáà mọ́ ẹ má jẹ́ kí ìjẹ́ èèyàn kó. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àkànbí Ọlọ́ba mo kí wa ní kíkí tó lọ́lá jùlọ mo ṣe ẹ̀làbọ̀rọ̀ ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́ àtúbà fún wa àníríhun gbé sọnù bí ó ṣe bí ọmọ. ìyá mi Àṣàbí Sadọ́là mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ̀mí yóò gùn fún wa ẹ kú ọ̀rọ̀ ọpọlọ mo rí ìmọ̀ràn tẹ́ gba ìyá wa Anumori gbà ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ tán bí nílé rẹ̀ bíran Yorùbá ṣe ń ṣe lẹ́sẹ̀ ṣe bọ̀ ẹ̀yin gangan ẹ mọ̀ nípa ẹ̀sìn tẹ́ ń ṣe. ìyá mi Àṣàbí Sadọ́là Àkànbí Ọlọ́ba bẹ́ẹ̀rẹ̀ yín níṣẹ́ kan ẹ kọ̀ jáde síta ẹlẹ́yìn òsè ìsìláàmù mọ́ ẹ fi ṣàwàdà níjọ́ tẹ bá jáde tẹ bá sọrú ẹ̀ níjọ́ yẹn lẹ́mọ̀ọ́rú ẹ̀sìn tẹ́ ń ṣe. ìsìláàmù ní ẹni tí bá ń ṣèhun tí ò bá ṣèhun mọ́ kan pa. ìyá mi Àṣàbí Sadọ́là ẹ bá mi béèrè lọ́wọ́ àwọn àfáà yín ṣẹ́gbẹ́ òkùnkùn ní ìsìláàmù ni ìfúndò àwọn tó ń ṣe ẹgbẹ́ òkùnkùn wọn ò para wọn mọ́ wọ́n ti upgrade wọ́n ti mọ̀ pé life is very important bẹ́ẹ̀ ẹ̀sìn ìsìláàmù tí wọ́n ní Allah gbé rẹ́mọ̀ mọ́dù ó ní tẹ́ ẹ bá ń ṣèhun tẹ́ ẹ bá ṣèhun mọ́ kọ́ gbẹ̀mí yín. ìyá mi Àṣàbí Sadọ́là ṣẹ́sìn nìyẹn ìjẹ́sìn yẹn yẹ fọmọlúàbí ṣẹ́gbẹ́ òkùnkùn ní ìsìláàmù ni ẹ bá wa bẹ̀ wọ́n léèrè sí kọ́tìsì ní ìsìláàmù ni tó fi ní tí wọ́n bá ń sìn un for example mo ń kọ́ mechanic mo dẹ̀ sọ fọ́gà mi pé mi ń kọ́ mechanic mo fẹ́ lọ kọ́ redonic sọ́gà mi fẹ́ pa mí ni ló wá dífá fún ìsìláàmù onítẹni tí bá ń sèun tí ò bá sèun mọ́ kí ni kọ́ ṣe. ìyá mi Àṣàbí Sadọ́là wọ́n ní kọ́ gbẹ̀mí èèyàn ṣẹ́gbẹ́ òkùnkùn ní ìsìláàmù ni ẹ jọ̀ọ́ ẹ bá wa bí wọ́n ṣẹ́gbẹ́ òkùnkùn ni ẹ̀sìn tẹ́ ń ṣe tẹ́lẹ̀yìn ò ṣe mọ́ tọ́ni kọ́ pa yín làwa fi jáde ló fa sábàbí ni àwọn irúnmọlẹ̀ náà fi gbé ìyá wa Anumori gbà wọ́n fi gbé wọn jáde. ògo l'Anumori gbà ìmọ́lẹ̀ fúnlẹ̀ Yorùbá ni ọ̀rọ̀ tẹ́ sọ mí against ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúàbí ni ìyá mi Àṣàbí Sadọ́là ẹ̀mí yóò dẹ̀ gùn fún wa ikú ò ní pa yín arẹwà lóbìnrin ẹ̀yin lọkùnrin pàdé lọ́nà lóníbélé Yorùbá jẹ́ ìyàwó ẹni àṣìjálé ẹni ẹ̀rí bẹ́ẹ̀ ṣe rẹwà ni ẹwà yín ò ní bàjẹ́ ẹ mọ́ kọlù síláàmù tí bá fẹ́ dáùtì Àkànbí Ọlọ́ba ẹ jáde síta pé ẹ̀yin ò sí síláàmù mọ́ pé ìsìláàmù ẹ̀sìn òfò ẹ̀sìn àdánù ni kẹwọ́ ohun táwọn àfọ̀fojú yín rí ẹgbẹ́ òkùnkùn ní ìsìláàmù ìwọ tó bá ń ṣe ìsìláàmù bí pò ń ṣe ẹgbẹ́ òkùnkùn ni because ẹ̀sìn tẹ́ ń ṣe tí wọ́n ní tẹ̀ bá ṣe mọ́ kọ́ pa yín ẹ̀sìn tó kọ́ ẹ̀yìn yín sí ya yín tó kẹ́yìn yín sí bàbá yín pé tí ìyá yín àti bàbá yín tó ń bá ń ṣe ìsìláàmù kẹ mọ́ bá wọn ṣe kẹ má mú wọn lẹ́rìí ọ̀rẹ́ kòríkòsùn ṣẹ́sìn nìyẹn sí ẹ̀sìn lẹ́kọ́kọ́ mọ̀ ní àbí ìyá yín àbí bàbá yín ìbáwọn òbí wa ló mú wa mẹ̀sìn ẹ̀sìn yẹn wá ní tí ìyá yín o tó mú yín mọ ẹ̀sìn tí ò bá ṣe ẹ̀sìn yẹn ẹ sọ́dọ̀ ta yín ìyá tó gbé mi sínú fóṣù 9 tó rè mí láti kékeré dàgbà ó wá ní ẹ̀sìn ìyá tó yẹ pé òun ló mú mi mọ ẹ̀sìn yẹn ó ní tí ìyá yẹn ò bá ṣe ẹ̀sìn yẹn kí mọ̀ bá ṣe mọ́ kí ìyá sí mímọ́ kí mọ̀ bá ṣe ẹ̀rọ ẹ̀kọ́ríkòsùn. ìyá mi Àṣàbí Sadọ́là ẹ bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ àwọn àfáà wọ́n ní tóbìnrin bá ń ṣe nǹkan oṣù kó má gbé Kùránì ẹ jọ ṣẹ́gbẹ́ òkùnkùn ní ìsìláàmù ni ìwé tí China ń píríǹtì tó ń píríǹtì lágége igi náà fi ń ṣe ìwé tó ń fi ń píríǹtì Kùránì wọ́n wá píríǹtì ẹ̀ sínú wọ́sọ́dìwé táwọn kọ̀ọ̀kan sí wọ́n ní káyọ̀ òbí ọmọ fọwọ́ kàn tẹ́ bá ń ṣe nǹkan oṣù ìwé tí China ń píríǹtì. ìyá mi Àṣàbí Sadọ́là mo kí yín mo lù yín lọ́gọ̀ ẹnu ìmọ̀ràn lẹ gba ìyá wa Anumori gbà but ìyá wa Anumori gbà ògo ni wọ́n ìmọ́lẹ̀ kan náà jẹ́ fúnlẹ̀ Yorùbá ẹ̀jí kí wọ́n jíṣẹ́ tẹ́lẹ̀dùmarè rán wọn. mẹ́ta lọ̀kan náà fẹ́ fi ṣe bẹ̀ ìsìláàmù ò fẹ́ orogún Allah ò fẹ́ orogún Allah ò fẹ́ ọba kan Allah tó lóhun dá yé àtọ̀run ó tún wá dá ọ̀tá rẹ̀ agbára rẹ̀ wá kọ́ta rẹ̀ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba Elédùmarè ọlọ́ba kan kò lórogún kò lọ́ta òun ló dá wa òun ló mọ̀ wá kó tó dá wa Allah lọ́ta ẹni mi Allah yapa
kírísítẹ́nì enemy Allah ni Jew enemy Allah ni àwọn ọmọ Yorùbá tàtà tá à ń pọ́n àṣà àti ṣe wálé ọ̀tá Allah la jẹ́ ọ̀dẹ̀ lòun dá yàtọ̀ ọ̀hún ọ̀tá àti Allah ní ọ̀tá débi pé ọ̀yẹn ṣètánì ọ̀yẹn lọ́tà ọ̀dẹ̀ mú létí oníkẹ́yìn òpònú kẹmọ wájú kò fún lọ́dọọdún so Allah tó dá ṣètánì kò lè pa ṣètánì rẹ apára rẹ ọ̀ká ṣètánì ọlọ́mọjà dáhùn tágbára wa ò ní ká ìyá mi Àṣàbí Ṣadọ́là ẹ béèrè lọ́wọ́ àwọn àfáà kí léèrè obìnrin tó ń ṣe Islam Allah lóhun máa fún ọkùnrin ní 72 vẹ́jì níjọ́ gbéde àlìkè àwọmà ẹ̀yin ìyá wa kí léèrè tiyín ẹ wo ìran Yorùbá ìran tó gbọ́n tó nílàákàyè ni ẹ bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ àwọn àfáà wọn kò gba àwọn wọlé ẹ mọ̀ pé ọ̀lẹ afàjò ni wọn ò lóko bẹ́ẹ̀ ni wọn ò lódò aláìfẹ́ kan ṣe ni wọn ẹjẹ́ agbára wọ lọ́wọ́ wọn Ọlọ́run ọba Elédùmarè ò lẹ́sìn ẹ̀sìn Islam ìkónilẹ́rú ni ìbátẹnijẹ́ ìkọ ẹ̀yìn èèyàn síre èèyàn ni àìmọye ìdílé tí Islam ti dàrú àìmọye bí ìdùnnú tí Islam ti dàbànújẹ́ síbẹ̀ Islam mọ́ kẹ́yìn èèyàn síre èèyàn ni kò sí ìlú tí wọ́n gbé Islam wọ̀ tílùú yẹn ò dáwóró Islam wọ Afghanistan ò dáwóró Islam wọ Somalia ò dáwóró Pakistan the same thing mélòó la fẹ́ kànú ìyẹn adípèlé ẹgbẹ́ òkùnkùn ní Islam ìwọ́n tó bá ń ṣe Islam mọ̀ pé ẹgbẹ́ òkùnkùn ló ń ṣe cultist torí Islam ní tẹ̀ bá ṣe òun mọ́ kàn sí kí ni kàn gbẹ̀mí yín. Partagez. Aujourd'hui aussi, c'est un autre jour. Partagez. Partagez la droite. Partagez. Il y a des volumes. S'il y a des volumes, le premier le voit écrit moi, il y a des volumes. Volume, bébé. Bi, boule sur ma volume, bébé. Voilà, merci beaucoup. Bonne arrivée. Il faut partager. S'il y a des volumes, là, faut m'aider.